fún ìgbà àkọ́kọ́ Naira Marley sọ̀rọ̀ lórí ikú Mohbad àti ìbáṣepọ̀ wọn nígbà ayé rẹ̀. Gbajúgbajà olórin tàkasúfèé Azeez Fashola o, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Naira Marley, ó mà ti sọ̀rọ̀ síta báyìí lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ májísírèètì tó dá òun àti àwọn míì láre pé wọn kò mọ ohunkóhun nípa ikú ìlérí olúwa lọ́ba o, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Mohbad. Ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 24 oṣù kejì òun ní ilé-ẹjọ́ mà dá àwọn èèyàn náà láre nínú ọ̀rọ̀ tó gbé sójú òpó X rẹ̀ ní ọjọ́rú Wednesday ọjọ́ 26 oṣù kejì ọdún 2025. Marley ní pẹ̀lú bí èdè àìyedè bó ṣe wà láàrin òun àti Mohbad nígbà tó wà láyé, àwọn ti yanjú rẹ̀ kó tó di pé ó mọ̀ kú o. Bákan náà òun ní Naira Marley kọminú lórí bí ìṣẹ̀lẹ̀ náà bó ṣe wáyé o, pàápàá bí wọn kò ṣe tí ì sin òkú Mohbad àti àwọn nǹkan míì tó yí ikú rẹ̀ ká. Wá tẹ̀sọ̀ wájú Naira Marley ní n kò mọ̀ pé dídákẹ́ lè pariwo tó báyìí, n kò lérò pé ẹni tí mo pè ní arákùnrin mi tí mò ń dáàbò bò yóò fi ayé sílẹ̀ tí yóò sì sọ orúkọ sínú òkùnkùn ikú rẹ̀. Mò ń gbé ẹrù wúwo yìí, ìnira àti ìdójútì tí kìí ṣe tèmi rárá o. Àwa Marlians a ní àṣìṣe tiwa, àmọ́ a ní láti tẹ̀síwájú o. Àṣìṣe wà ṣùgbọ́n okòwò ni kìí ṣe ogun. Mo ti parí ìjà pẹ̀lú Mohbad nígbà tí Mohbad jáde láyé. Ní ọwọ́ rẹ̀ ó wo gbogbo èèyàn, èmi ló nàka sí, ó jẹ́ kí wọ́n yà mí pẹ́rẹpẹ̀rẹ, ó jẹ́ kí wọ́n pè mí ní apààyàn tó sì mọ òtítọ́. Ní báyìí ó wá ń sọ ìtàn. Mo gbà ẹ́ sínú ilé mi, mo fún ẹ ní ìgbàgbọ́ mi, ṣùgbọ́n síbẹ̀ arákùnrin mi ti lọ o, wọn ò dẹ̀ tí ì sìn. Gbogbo èyí òun ló jẹ̀bi rẹ̀. Ká ní pé ó ti sọ òtítọ́ ni láti bẹ̀rẹ̀, kò bá ti gba ìsinmi tó yẹ báyìí. Síbẹ̀síbẹ̀ màá sì máa ṣe àtìlẹ́yìn rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé Naira Marley kò mọ̀ sórúkọ ẹni tó ń fi ẹ̀sùn kàn. Ó ní ọ̀pọ̀ ló rò pé òun yóò sá lọ tàbí pé òun kò ní la àkókò náà kọjá láì farapa o, ṣùgbọ́n mo dúró ti ìdájọ́ òdodo, mo lo àsìkò díẹ̀ ní ẹ̀wọ̀n. Ọlọ́run ní gbogbo ẹ̀ pátá o, òtítọ́ yóò farahàn, irọ́ yóò parẹ́ láìpẹ́. Mo rí ìjákulẹ̀ ṣùgbọ́n mi ò jákulẹ̀. Nígbà tí òtítọ́ bá jáde, mo gbàdúrà pé kí o ní ọkàn láti gbà á. Ọ̀rọ̀ yìí jáde lẹ́nu Naira Marley lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ májísírèètì tí ilé-ẹjọ́ sì tún ṣàlàyé ohun pàtó tó ṣokùnfà ikú olóògbé náà nínú ìwé tí ilé-ẹjọ́ gbé síta fún àwọn akọ̀ròyìn. Òun ló ti hàn pé nínú oṣù kẹsàn-án ọdún 2023 Mohbad àti ọ̀rẹ́ rẹ̀ Adéyẹmọ Bólúwatifẹ́ tí wọ́n ń pè ní Darosa pẹ̀lú Wùmí ìyàwó Mohbad àti Primeboy tó jẹ́ ọ̀rẹ́ olóògbé pẹ̀lú dẹ́rẹ́bà wọn Fidelis Ezando àti àwọn míì. Ó mọ̀ ló má tẹ̀lé Mohbad lọ sí agbórin tí Sobrocom tó mọ̀ gbé jáde ní Ìkòròdú. Wọ́n nígbà tí wọ́n fẹ́ kúrò, Primeboy ó gbìyànjú láti dá Mohbad dúró nítorí àwọn ọmọ ẹ̀ta tó wà ní agbègbè náà. Ilé-ẹjọ́ ní ọ̀rọ̀ náà mọ̀ bí Mohbad nínú tó sì náwó ẹ̀sẹ̀ sí Primeboy, ṣùgbọ́n Primeboy kò gba lẹ́sẹ̀ padà. Wọ́n níbẹ̀ ni Mohbad òun ló ti fọwọ́ gbá gíláàsì ọkọ̀ tọ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wo. Wọ́n níbẹ̀ náà pé nọ́ọ̀sì, wọ́n ní ṣùgbọ́n àìmọ̀ṣẹ́ nọ́ọ̀sì náà òun ló fa ikú Mohbad o. Naira Marley ti wá sọ̀rọ̀, ó ní mo dúpẹ́ o pé Ọlọ́run ọba Elédùmarè ó fọ̀ ọ́ mọ́ látàrí gbogbo ìdojúkọ tó ń bá pàdé. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa kọ́mẹ̀ntì, ẹ máa gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Ẹ tún bá wa tẹ notification bell láti máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. A kú àtàárọ̀, àárọ̀ ànúgbà láṣẹ Èdùmàrè.